tẹ́ bá ń gbọ́ ẹ mọ́ sí ìkà láyé torí àmì rọrùn ẹ mọ́ sí ìkà láyé o torí àmì rọrùn tá a bá ti débòdì àhóròjọ́. ẹlòmíì wà nù wá tó jẹ́ wípé bó ṣe ń lo ayé kò tọ́lọ́run wọn lọ́wọ́. ǹjẹ́ ara tí ọlọ́run fún ẹ tó pè ní tẹ́ḿpìlì òun ọlọ́run ǹjẹ́ o fi pawó wálé fún? Mọ́mí mi ò mọbi tẹ́ ti rí gbogbo àwọn verses tẹ́ ń ka yìí mo bẹ̀ yín nítorí Kristi. èmi ò bá believe pé Àbíkẹ́ lè ẹ́fà wúlò wá tí wọ́n sọ pé ó ń wù yẹn. ìyá kan tó ṣe yìí máa jẹ́ o bọ́mọ yẹn ṣe ń fu àwọn èèyàn jẹ́ káàkiri gbogbo àdúgbò ó máa dọ́dọ̀ ẹ̀. Ibùkẹ́. tí bá gbẹ̀gbàdú fún ẹ. Ìyẹn ti wá ṣetán láti gba Jésù Kristi ní Ọlọ́run àti olùgbàlà yín báyìí. ṣetán bo ńgbà tí wàá ń sọ̀rọ̀ pé ẹ̀yin o kí wọ́n ká lọ sọ́dọ̀ Jésù o kí wọ́n fi èṣù àti iṣẹ́ rẹ̀ lẹ̀ o gbọ́dọ̀ ti rí. tó bá ń wá àwọn adójútì ní obìnrin torí ìwọ ni kó lé number 1 kó máa lọ níwájú lẹ́lẹ́lẹ́lẹ́ báyìí kó máa lé ẹ kó máa bà ẹ́. Tó bá sọ fún mi wípé àwọn tó ń fún ẹja lóúnjẹ ló tún ṣekú pẹja màmá sọ pé rọ ni. bàbá mi lọmọbìnrin iṣẹ́ tí bàbá mi ṣe ń bínú. the next thing tí mi bí lè gbà ní láti ṣe ń sìn ni pé àdúrà ló yẹ ká gbà. ẹ mọ̀ pé gbogbo àdúrà bá jọ yín èpè ní jáde fún ni. má jẹ́ kó yọ láàrin iwájú wípé tí eyín bá kọlu ìkan máa ń tẹ̀ fún kan.